Bani eriwoya, ayago ayato, eriwoya, ayago ayato, òun ni ẹtẹ́ tí ẹ̀gbọ́n mi. Ayago ayato, òyìnbó ní listen clearly. Ayago ayato, ẹ jẹ́ para balẹ̀. Ayago ayato, ọkùnrin eriwoya, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Obìnrin eriwoya, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Ọmọdé eriwoya, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Àgbààgbà eriwoya, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Ẹni bá gbérí ìwòyà, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Ìyẹn orí jẹ́ rímù, orin ayọ̀, ẹ káàbọ̀ àríbá ti ṣe bá wa máa pín bẹ ṣe ń darapọ̀. àwa ará náà gbégbá, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Gbogbo ẹni gbérí ìwòyà, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Ọmọ ẹ ò níyàn kú, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Aya ẹ ò níyàn kú, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. Ọkọ ẹ ò níyàn kú, orin ayọ̀, orin bátuntun, orin ayọ̀. ẹ jẹ́ gbérí ìwòyà, eriwoya, ayago ayato, eriwoya. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Àfọwọ́ yóò lè fa òye. Àfọwọ́ yóò lè fa. Àfọmọ́ yóò lè bá òye. Àfọmọ́ yóò lè bá. Kò máa sẹ́ni méjì wọ́n tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àfọmọ́ yóò lè bá. Ṣẹ́bù mi kì í ṣẹ́bù ẹ. Aṣọ rẹ̀ ní ṣẹ́borí egungun àtàlà ní ṣẹ́borí òrùlé. Adé afúnran yí ẹ̀lùjù tí ó lálàlà tí ó fẹ́ gbà á dirí. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Owó táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Ire gbogbo táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Àfọwọ́ yóò lè fa òye. Àfọmọ́ yóò lè bá. Àfọmọ́ yóò lè bá òye. Àfọmọ́ yóò lè bá. Kò máa sẹ́ni méjì mọ́ tó ń jẹ ọ̀sẹ̀ àwòkù. Àfọmọ́ yóò lè fa. Orin bá jẹ ẹ̀yin èèyàn o. Orin bá ti kúrò ní yẹ̀yẹ́. Ẹ̀mí àgbọ̀ mi yẹ ẹ̀yin èèyàn o. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi bá nìyí ọ̀sẹ̀ àwòkù. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi bá nìyí ọ̀sẹ̀ àwòkù. Orin Ifá tó péjú owó. Tí kì í ṣe kórìn máa rí máa kọ́ o. Orin Ifá tó péjú owó. Tí kì í ṣe kórìn máa rí máa kọ́ o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn. Bẹ́nìyàn ò bá ronú jinlẹ̀ kó lè bá wa kọ́. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Bí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín, ẹ bá wa wí fún alára wípé a ti wà ní Bínídìgbé, ẹ bá wa sọ fún Ajérò wípé a ti wà ní Bínídìgbé, ẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnléèlá pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà ní Bínídìgbé tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa.
ẹ bá wa máa pín. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí wípé a máa ń ṣe kíni, a máa ń ṣe ìjúbà kí a tó bẹ̀rẹ̀ ohunkóhun. A ó kọ́kọ́ ṣe ìjúbà. Mojúbà Olódùmarè, mojúbà Olódùmarè, Olódùmarè ìbà rẹ gbogbo ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú, irọ́ pátá lásán gbà ni wọ́n pa. Kábíyèsí rẹ Olódùmarè, wọ̀lọ́ba tó ní ẹ̀mí inú ènìyàn pátápátá. Mojúbà rẹ Olódùmarè, mo fẹ́ máa wọnú agbami ètò lọ, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe. Mojúbà orí mẹ́rin àgbà ńlá ayé, mojúbà orí mẹ́rin ilẹ̀ kóòtù òjìire, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà gbogbo olùbọ̀nà pátápátá. Bàbá gbogbo mojúbà gbogbo òjùbọ̀nà pátápátá. Ìbà yẹn dáṣọ má múró. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé, àgbàlagbà, oyún inú, àṣẹ ẹ̀dí. Mojúbà gbogbo oríkìríkì ilẹ̀ kóòtù òjìire pátápátá. Ẹ jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Kábíyèsí o, mojúbà ìbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìire, ìbà àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìire, ọ̀wọ̀ èyí tí a fi kọ́kọ́ túnlẹ̀ ṣe ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìire, tó fi mọ́ tekéteké ìbà ni mo ṣe. Mojúbà ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Kábíyèsí o, mojúbà, ẹ jẹ́ kójú mi sọ. Mojúbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé pátápátá, gbogbo òrìṣà yìí tí à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìire, ìbà ni mo ṣe. Mojúbà ìyámọ̀pó, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà. Ìyámọ̀pó tó doríkodò tí ò ṣe omi, mojúbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje, gbogbo lákìrìbùtù aláìlójú àwẹ̀ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìwà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, ẹ̀yin ìyá mi ajímájẹ nǹkan tó léegun, ẹ̀yin ìyá mi ọlọ́jà àrẹ̀mọ, olójú àrẹ̀mọ, ẹlẹ́yìn àrẹ̀mọ, ọlọ́mọ àrẹ̀mọ, gbogbo ara kìkì àrẹ̀mọ nìyá. Kábíyèsí o, ẹ̀yin ìyá mi, mo ní ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, olókìkí gbogbo ìgbàkígbà tó bá wọ ẹyẹ ìyá mi, òun ló lè fò tí ò ní forí sọgi láíláí, torí pé ìwọ ni kí gbogbo ayé tún pọ̀ yín mọ̀ yín sí olókìkí òru. Lèmi tún wá mọ̀ wípé kò sí ìgbàkígbà tẹ bá fẹ́ báyìí lẹ máa ṣe kí ni, lẹ máa dá bí ẹ̀dán, lẹ́ran arọ̀ bí òwe. Ìbà yín o, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà Àjíbọ́lá ọmọ ẹ̀dán, ọ̀rọ̀ tó ń gbénu lédè kún yùmùyùmù, ìbà ni mo ṣe o. Mo ní ẹ má gbàgbé ẹ̀yin ìyá mi, ẹ̀yin lẹ sọ wípé kí n máa dín asín nígbà mìíràn kí n má bàa dẹran làjẹ́ lọ́wọ́ ṣókóṣó, ẹ pé kí n máa dín ọ̀gà, ẹ pé kí n má bàa dẹran àsè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan wọ́n máa ń jùlẹ̀, nítorí wípé àgbéjùlẹ̀ báyìí òun ni wọ́n ń gbégi eléra. Mojúbà yín lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe ètò yìí tán, ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín, ẹ bá mi wí fún alára wípé mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún ajérò pé mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún léèlá pé mo ti wà níbí ní digbí. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Bàbá mi Adéwálé, mo kí yín o. Bàbá mi Ààrẹ Babátúndé, mo rí yín. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pín bí ẹ ṣe ń darapọ̀. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ọba ìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Ọláoyè. Ṣé rí, tá bá ń sọ̀rọ̀ ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa lórí ilẹ̀ wa, táwa ọmọ yín bá ti ń sọ̀rọ̀, ẹ máa gbọ́rọ̀ sí wa lẹ́nu. Nítorí ẹ̀yin náà nínú òwe tí àwọn bàbá ńlá kú bàbá gbogbo wa jọ pa kalẹ̀ náà ni wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun ló fi dálẹ̀ Ifẹ̀. Bàbá mi àbí ìyá mi Adétúlà, mo kí yín ẹ káàbọ̀. Ṣùgbọ́n nísìnyí kọ́, ẹ̀yin bàbá wa àti ìyá wa lórí ilẹ̀ ìsìn, ẹ̀yin nìkan lẹ gbọ́n, àwa ò dẹ̀ gbọ́n mọ́. Wọ́n ní bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú, ẹ jẹ́ ká ṣe kíni, ká sọ fún un, torí hùrù hẹrẹ ò ní jẹ́ ká sùn lóru. Tó bá yá,
ẹ sọ wípé arórí adé fín a sì lórí adé kankan bì kankan nítorí ó ní ohun tá a jẹ ó ní ohun tá a ṣe ó ní bá a ṣe ń ṣe ìtọ̀sẹ̀ ọ̀hún ká tó máa pe èèyàn lórí adé gbogbo àwọn tẹ́ ń fi ń jọba láàrin yìí bẹ́ẹ̀ fàgùntàn Ísírẹ́lì jọba ẹ fi ẹrú lárúbáwá jọba ẹ jọ̀ọ́ ṣé kinní yẹn ń jágere lọ́dọ̀ yín tó bá ń jágere ẹ jẹ́ kí n mọ̀ kó má di pé ó tún máa ṣe ń bọ̀ jẹ́ kí n yẹ̀wò mi. Torí mò ń rí níbi ìpódà pé kò jágere so kí ni nǹkan tí mò ń sọ bọ̀ òun ni wípé tá a bá wí ẹ pé a wí jù ẹ pé bá a ṣe wí yẹn ò dáa ẹ jọ̀ọ́ mo fẹ́ kí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti rí fídíò yẹn ẹ ti rí fọ́nrán yẹn tó ń lọ káàkiri lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n mo fẹ́ ká tún jọ wò ó torí wípé mi ò tí ì rí èèyàn tó sọ inú mi tó sọ nǹkan tó wà nínú mi bí mo ṣe rí fọ́nrán yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ ká tún jọ wò ó. ẹ ṣeun bàbá Adétúnà. Sunday Jonathan ẹ káàbọ̀. Olúwa ṣeun Solomon mo rí yín o love you bàbá mi. mo fẹ́ ká tẹ́tílẹ̀ ó ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ o. bàbá Adéwálé mo ti kí yín lẹ́ǹkan yẹn bàbá mi ẹ máa gbọ́ o. ẹ máa gbọ́ o. ìyá Blossom ìyàwó Ṣẹ́gun ẹ̀ẹ́dá o ẹni wúìzì ṣe bọ́ba yín l'Ógbómọ̀ṣọ́ nìyẹn ẹ̀ẹ́dá ọlọ́run ẹ̀ẹ́dá. mi ì tí ì sọ kankan sí yín o tí ìyá Ṣẹ́gun ti bẹ̀rẹ̀ violence o. ó yá. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí ọba ṣe bẹ̀rẹ̀ speech ẹ o. kẹgbọ́ kó má dàbí ìgbà tó jẹ́ wípé èmi ni mo kúùkù ọ̀rọ̀ yẹn
ó ní a gbọ́ awuyewuye lórí social media àwọn kan tí wọn ò lọ́gbọ́n lórí wọ́n ń sọ̀sọkúsọ ìyẹn àwọn wò. ṣe rí ọba àtàwọn tó ní tó wà lórí social media àtàwọn tó wà láàrin ìlú àti àwọn tó wà níbikíbi tó bá ti jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá òun lọba ní ìkápá lórí wọn. ó wá fẹ́ sọ̀rọ̀ nìyẹn láàrin gbogbo àwọn ìlú. gbogbo wa mọ̀ wípé tí a bá rí ọba tó ń bọ̀ gbogbo èèyàn máa ṣe kí ni? àwọn ọkùnrin máa dọ̀bálẹ̀ àwọn obìnrin máa kúnlẹ̀. wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ní kábíyèsí o lórí ìdúró torí pé àṣírí wa ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. ẹ̀yin àgbààgbà wa ibi tẹ́ ẹ bá wa dé la wà yìí. àwa náà ò sọ pé ààbò ọ̀wọ̀ fún ọba ṣùgbọ́n gbà tẹ́yìn ò fọba jẹ mọ́ tẹ́ ẹ bá fọba jẹ ọba á ní iyì á ní ẹ̀yẹ gbogbo àwa yìí pátápátá la máa pè lọ́ba ládẹjọ́ máa ṣe kí ni? la máa pọ́n orí adé lé. ìgbà tẹ́ ti sọ wípé ẹ ní pèsè ọba fún wa mọ́ ẹ máa pèsè àgùntàn àti ẹrú lẹ máa pèsè fún wa. àwa náà a máa ṣe wọ́n níṣe àgùntàn a máa ṣe wọ́n níṣe ẹrú. lóòótọ́ ẹ jẹ́ ká sọ òdodo níbi tí ṣe mọ̀ pé mi ò kì í parọ́. lóòótọ́ Gandhi ti sọ rí wípé oyè yìí àwa oníṣẹ̀ṣe la ní ṣùgbọ́n àwọn kan ya lò ní. àwọn tí wọ́n wá ya lò yẹn ìjọ tí wọ́n ti gbọ́ wípé àwọn máa jọba táwọn náà ti ń du ọba yẹn kí ló dé tí àwọn tí wọ́n ti rí wípé yálà ẹrú làwọn tẹ́lẹ̀ o àbágùntàn Ísírẹ́lì làwọn tẹ́lẹ̀ ìgbà tó ti mọ̀ pé àwọn ń lọ sórí oyè yẹn kí ló dé tí wọn ò ṣe ọ̀ṣáká tó ń ṣòkò ń ṣaka débi wípé orí iye oyè yẹn gan wọn tí ì ní bọ́ sí díẹ̀ tí wọ́n ti máa mú ẹnu àbùkù àti ìwà àbùkù sórí oyè yẹn. ẹ káàárọ̀ o. a gbọ́ wípé àwọn kan tán wà lórí social media àwọn ẹni tí orí wọn ò pé kan àbá lọ ṣe pé wọ́n ń sọ̀sọ̀kúsọ. ẹ ká tún gbọ́. ó yá o wọ́n ti máa sọ̀rọ̀. ó yá o.
Ẹ pẹ̀lẹ́, ẹ káàárọ̀. A gbọ́ awuyewuye nínú social media. Àwọn kan tí wọn ò lọ́gbọ́n lórí wọn sọ̀sọ̀kùsọ̀. So nǹkan tí mo fi wá àsọba ẹ̀mí òun ni wípé Àsọba ẹ̀mí. wọ́n fẹ́ sọ tòótọ́ ọ̀tẹ̀ fún yín. Ṣé nǹkan tí mo sọ yẹn lórí nǹkan tó bá wọ ẹlẹ́nu olólèfẹ́ ẹnu ẹ̀ sọ àbí kò yé yín? Àbí kò yé yín? Bó ṣe rí náà. Àkọ́ shrine síbí. Ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí kí àwọn máa sọ pé a fẹ́ kọ́ shrine síbí? Báwo ilé ojúbọ báwo la ṣe máa kọ́ yẹn síbí? Ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ. So nǹkan tẹ́mi wá ṣe ní bíi lẹ́nu òun ni wípé kí n Ṣé ń gbọ́? Ọba gbogbo ìlú ó fẹ́ wá sọ̀rọ̀ nípa ilé òrìṣà pé awuyewuye ń lọ láàrin ìlú pàápàá jùlọ lórí ayélujára wípé wọ́n fẹ́ kọ́lé òrìṣà ojúbọ sí àárín ọjà. Àwọn mùsùlùmí àwọn ẹrú àràbò wọ́n ti pé bíríkó tó pé láyé àwọn ò ní jẹ́ kó ṣẹlẹ̀. Ó ti fẹ́ dá wàhálà lẹ̀, ó ti fẹ́ dá dààmú lẹ̀, ó ti fẹ́ dá họ́wùhọ́wù lẹ̀. Ó wá bọ́ta pé ó fẹ́ wá sọ̀rọ̀ pé kíní yìí o kò rí bẹ́ẹ̀ o, ó rí bẹ́ẹ̀ o. Àṣẹ lọ́ba pa, ọba kan kì í dábàá. Ṣé láti bọ́ síta láti wá máa bú àwọn tó wà lórí ayélujára òun ló kàn? Orí wọn ò pé, wọn ò lọ́gbọ́n lórí. Báwo làwọn ṣe máa kọ́ ilé òòṣà sí ibẹ̀ yẹn? Ibo lẹ bá kọ́ ilé òòṣà sí? Ilẹ̀ tí wọ́n wà yẹn ta ló ní? Ibi tó jọba sí yẹn ta ló tẹ̀dó, ta ló fi ilẹ̀ ń bẹ̀? Ara ń tá a máa ń sọ fún ẹ̀yin bàbá wa àti ìyá wa tẹ́ ẹ jẹ́ afọbajẹ nínú ìlú nìyẹn. Ìgbà tí ọjọ́ kìíní àná tí ọ̀wùhọ́wù awuyewuye wọ́n ò jọba o, òwe Gandhi ni o, Ọláoyè ni o, igbá àwo ìkòkò bàbá àṣàsùn ló fẹ́ jẹ́ o. Ara ń tà ń sọ nìyẹn pé kì í ṣọ̀rọ̀ wípé a ò fẹ́ kẹ́ ẹ fi èèyàn kan jọba àbẹ́nìkan la fẹ́. Àwọn tẹ́ ẹ fi ń jọba yìí wọ́n ò mọ ìtumọ̀ tẹ́ ẹ fi wọ́n jẹ, wọ́n ò mọ tí wọ́n jọba lé lórí. Wọn ò mọ̀, wọn ò ní ẹ̀kọ́ lórí nǹkan tí wọ́n fẹ́ tẹ́ ẹ fẹ́ gbélé wọn lọ́wọ́ yẹn, ipò yẹn jù wọ́n lọ. Kí odindi ọba kó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní sísọ, ẹ wo ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀, ẹ wo bó ṣe sọ̀rọ̀, ẹ wo bó ṣe sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àgùntàn àti ẹrú àwọn ìran míì. Ṣé tí irú ọ̀rọ̀ báyìí tí awuyewuye báyìí bá ń lọ láàrin ìlú tó dẹ̀ mọ̀ wípé ilẹ̀ gbogbo òun ní tòrìṣà, ibi tó jókòó lé, ohun tó jọba lé, ohun tó fi ẹ́ ṣọ́, wọ́n ní ohun tó bá fi ẹlẹ́mọ̀ ṣọ́ṣọ́ òun ló ń ṣọ́, òun nìyẹn. O ò níṣẹ́ mi, o ò lábọ̀, o ò lóko, o ò lódò bí tó gbé ẹ sí yẹn. Kò sí ibi tí wọ́n bá fẹ́ kọ́ ilé òrìṣà sí nínú ilẹ̀ yẹn tó yẹ kí ẹni tó ti fi ra ìṣọ̀fà fún àjòjì kó gbà á láti challenge ẹ̀.
bí wọ́n ṣe máa kọ́lé òrìṣà síbí níbo ni wọn bá kọ́ sí ṣé ó yẹ kán lọ kọ́ sí ilẹ̀ Saudi Arabia ni ṣebí ilẹ̀ òrìṣà òun nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo ọgbọ́n gbogbo òye gbogbo ìmọ̀ gbogbo àyíníke àti àyínípadà tí wọ́n máa ń lò nìyẹn láti lè fi jogún wa ṣé kò yẹ ká àti step up géèmù wa ni ẹ̀yin bàbá wa tẹ́ ń fi ìyàn jọba ẹ̀yin bàbá wa tẹ́ ń fi ìyàn jọba tẹ́ ń gbé èèyàn sórí ipò àṣẹ wa àwọn tí wọn ò ní lè sọ̀rọ̀ sàn àwọn tí wọn ò téyín ká tó ń dọwọ́ bò ó àwọn lè máa ń gbé síbẹ̀ kí ọba máa bẹ̀rù wípé àwọn fẹ́ kọ́ ilé òrìṣà síbì kan máa dá họ́wùhọ́wù ó lè fogun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ọba yẹn gan ṣé ọba ni lórí ilẹ̀ yẹn àbẹ̀rù ó tún wá dé ó wá fẹ́ wá ṣàlàyé ara ẹ̀ nípa pé a fẹ́ kọ́ ilé òrìṣà síbí ìbẹ̀rù yẹn gan èèyàn ń rí nínú ohùn ẹ̀ pẹ̀lú bó o ṣe bú àwọn tó wà lórí ayélujára fún wọn tó gbogbo wa ó bú wa ó láàlọ́pọlọ orí pé wọ́n padà holí ẹ lórí kúrò ńbẹ̀ náà ni wọn ò padà jẹ́ orí bí sọ̀rọ̀ náà ni torí bó ṣe ń wù ẹ́ gan ó jọba lórí lójú wọn wọ́n kàn fi ẹ́ síbẹ̀ ni ó jẹ́ nǹkan kan ó já mọ́ nǹkan kan lójú wọn torí àgùntàn òun ni ẹ́ lójú wọn tá a bá wí ẹni jẹ́ á wí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ òdodo là ń sọ àdẹ̀níyé sọ wípé o kàn jẹ́ ọmọ kóòtù òjíire lásán o ò ń ṣe èèyàn lójú wọn o tún wá sọ pé o jọba o tún wá jágùntàn o ò lè já mọ́ nǹkan kan torí tó bá jẹ́ wípé ọba gangan lẹ jẹ́ fún wa á dúró á sọ wípé tó tẹ́ ń gbà bí ẹni gba ọ̀há ọtí kò yẹ kó rí bẹ́ẹ̀ o wọ́n bí ẹ̀dá o lè sọ lójú wọn torí wípé ilẹ̀ tá a wà yí àwọn alálẹ̀ lónìí kò síbi tá a bá ti ẹ̀fẹ̀ kọ́lé òrìṣà sí tí agbára wa ò gbé láti kọ́ sí torí àwọn lọ́ni ilẹ̀ wọn kò yẹ kó jẹ́ nǹkan tó máa fa họ́wùhọ́wù ẹ lè kọ́ síbí ẹ lè kọ́ síbí fún kíni torí kíni nígbà tí ọba máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú èébú àtàwa wà ní diaspora tó ń sọ̀rọ̀ èébú sí àtiwọ́ tó wà níbẹ̀ tó ń sọ̀rọ̀ èébú sáwọn tó wà nílé tó ń sọ̀rọ̀ wípé ìṣẹ̀ṣe yìí ẹ jẹ́ ká gbé lárugẹ kí gbogbo wa kúrò nídìí irọ́ ká padà sídìí òdodo kórí ilẹ̀ wa kó lè bá gbèrú sí kó lè gbójú re lójú àwọn ẹrú ó bẹ̀rẹ̀ sí ní bú wa ẹ jẹ́ ká gbọ́ bó ṣe hó le. ṣé ń gbọ́ ìyá kan ń sọ
tẹ́ bá lọ wo fídíò yẹn direct ìyá kan sọ nísinsìnyí pé alálẹ̀ Ògbómọ̀ṣọ́ yóò bí yín o àwa tá a jẹ́ ojúlówó ọmọ a wà láàrin ìlú àwọn tó wá jẹ́ ọmọ àlè wọ́n wà láàrin ìlú àwọn tí wọn ò tún wá ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú yẹn wọ́n tún wá wà láàrin ìlú ohun àwọn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú yẹn ló wá jágere ju àwa tá a nílẹ̀ wa lọ torí tẹ́ ẹ bá lọ wo fídíò yẹn ìyá yẹn sọ wípé alálẹ̀ Ògbómọ̀ṣọ́ ó dá o ẹ jọ̀ọ́ ìyẹn ni wípé different parties ni àwọn crowd yìí àwọn oníṣẹ̀ṣe wà láàrin wọn àwọn àgùntàn bíi tọba yín náà wà láàrin wọn àwọn ẹrú àwọn ni wọ́n pọ̀ jù ṣẹṣẹ mọ̀ pé tiwọn bá ti ẹ̀ pọ̀ gan ohun wọn máa ń kí ni torí pé gbogbo ẹ̀ bíi kan pa bíi kan ba gbogbo ẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ má lójú láyè mọ́ kí gbogbo ẹ̀ má nítumọ̀ kan da gbogbo ẹ̀rú kan fọ́ kó má exist mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ yín báyìí fúnra yín lẹ̀ ń gbóúnjẹ alẹ́ yín fólógbò jẹ táwa bá wá ń pàkíyèsí yín sí ẹ pé bákan lẹ ṣe fẹ́ ká ṣe sọ báwo lẹ ṣe fẹ́ ká ṣe sọ gbà tí gbogbo ẹ ti dàrú tán lójú yín ẹ dẹ̀ ń rí ẹ dẹ̀ mọ̀ ibi tí Gandhi dúró sí yẹn lóòótọ́ èmi náà mọ̀ wípé ó kàn fi Christianity bojú ni èmi náà mọ̀ wípé torí pé mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n dúró sẹ́yìn Gandhi mo mọ̀ wọ́n mo ti ẹ̀ mọ ẹnìkan gbòógì tí n bá ti ẹ̀ mọ àwọn yòókù mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí aago mo sọ fún wọn mo ní tẹ́ ń ṣe yìí mo ní tẹ́ ń ṣe yìí ó máa lẹ́yìn o wọ́n ní kò lè lẹ́yìn kankan pẹ́yìn rẹ̀ ní òní àwa la lajúlẹ̀ yìí bí mo dọ̀tá wọn lé ní òbí mo dọ̀rẹ́ wọn bọ́ dúró sórí fẹ́ǹsì ní ọkọ̀ káyé torí mo bá wọn sọ níjọ́ kìíní àná pé mo rí wípé ẹ̀yin lẹ síwájú lágbájá yìí ẹ̀yin lẹ sì kẹ́yìn yẹn irú wọn ò lè sí pẹ̀lú Gandhi kọ́ má ti 45 yẹn irú wọn ò lè sí pẹ̀lú bọ̀bọ̀ yìí kọ́ má 45 yẹn pẹ̀lú nǹkan àwọn bàbá ńlá kù bàbá wa bó ṣe ń gbóúnjẹ alẹ́ wọn fólógbò jẹ nìyẹn bó ṣe ń sọ nǹkan wá di ràlẹ̀ràlẹ̀ nìyẹn bó ṣe ń gbé wa láyé lọ́wọ́ nìyẹn bó ṣe ń fa ọ̀tá fún wa nìyẹn lórí ilẹ̀ wa bó ṣe gbé wèrè òwò síbẹ̀ nìyẹn ṣe rí wèrè òwò yẹn òun ti jẹ ó ti mu ó ti bí bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe ó wá jẹun oyó tán wá ṣekùn gbẹ́ndú sọlọ́dẹ wọn ò ní rí kán mú kán bá wí pé kó má fọhùn mọ́ ṣùgbọ́n tó bá ti dirú àwa yìí wọn ò ní jẹ́ arímúmi rọ́ọ̀sìlẹ̀ pa àwa máa sọ náà ni pé n tẹ̀ ń ṣe yóò dáa torí igbó tó ti di burúkú yìí ẹ̀yin lẹ di ẹ wá ń ṣe kò kàn yín pé pátápátá parí ẹ máa kú ẹ máa fi ilẹ̀ tẹ́ bá ti kú kí wàhálà tó ń dùgbẹ̀dùgbẹ̀ tó ń fìgì tẹ́ bá ti kú kó tó já pé ẹ ṣáà máa kú kó tó já ní irọ́ náà dẹ̀lẹ̀ pa wíwà láyé yín ẹ̀ ní gbọ́ràn torí tí yín máa di pẹ̀lú ọ̀rọ̀ tá a bá ń sọ sí yín àní jẹ́ kẹ́ gbádùn àní jẹ́ kẹ́ sinmi àní jẹ́ kọ́kàn yín balẹ̀ ẹ lè mómi kẹ́ gbé ife sílẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láíláí nítorí ń tẹ̀ ń fà lẹ́ṣì agbára wa gan agbára tí yín gan ò ní gbé lẹ ṣe ń gbèrò wípé kí dùgbẹ̀dùgbẹ̀ kó tó ń fì yìí kó tó já kẹ̀tì kú ká máa ná agbára tiwa mélòó ni wá la ṣe sọ wípé kí gbùrù tó fagbó káwa gan máa fa ẹ̀yìn tí ìbá ṣe wípé
ẹ ti di Gandhi ni. Reverse should have been the case. Àgùntàn Ísírẹ́lì tó ń fa àgùntàn bojúbojú yìí, tí ìbá ń ṣe pé ẹ ti fi nǹkan, ẹ ti fi àwọn nǹkan àwọn bàbá ńlá wa, ẹ ti fi dì í, ẹ ti fi ró ní agbára ni. Wọ́n á ti lù ú lálùbami níbí, gbogbo ẹnu ni mo fi sọ. Wọ́n á lù ú, àwọn tó ń jọ gbà ń bẹ̀ yẹn gan, wọ́n á jọ lù wọ́n pọ̀ ni. Nítorí ọ̀rọ̀ tó ń sọ kò bá wọn nù. Ó dùn mọ́ yín nínú kí ìṣẹ̀ṣe jẹ́ nǹkan tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀, ẹ̀yin bàbá wa. Torí tó bá di lọ́la, Gandhi lè tún sì gbéra ẹ̀, ó ń lọ ọ̀dọ̀ Adébóyè, á tún dìde lórí ìjókòó f'Adébóyè. Báwo lẹ ṣe fẹ́ ṣe tí ò ní dìde fún? Téèyàn bá jọba, a máa ń rí àpẹẹrẹ ọba lára ẹ̀. Yàtọ̀ sí ìlẹ̀kẹ̀ tí Gandhi tó ṣe sára yìí, nínú ìṣesí ẹ̀, nínú sọ̀rọ̀ sí, nínú ìrìn sí, nínú ìwà sí ẹ̀, mi ò tí ì rí àpẹẹrẹ ọba ń bẹ. Wọ́n ní kì í tán lára wèrè kó má pupa ẹ kàn fi jọba ni. Àgùntàn lágùntàn ń jẹ́. Àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Bó ṣe dúró síbi ibẹ̀ yẹn, kò yẹ kí Gandhi gan kó wá yọjú sí wọn bí. Ó yẹ kó pe àwọn àgbàlagbà wọn ni. Ẹ lọ bá àwọn ará yín sọ̀rọ̀. Báyìí kàsá, báyìí káwòdì. Tí n bá fẹ́ kọ́lé òrìṣà síbẹ̀, ta ló máa bí mi ná? Ẹ jọ̀ọ́, kí ni mo jọba lé lórí ná? Ṣé Jésù ló jọba lé lórí ni? Àbí ànábì? So wọ́n wá ń sọ fún ẹ wípé ohun tó jọba lé lórí yẹn, o ò lè freely express ẹ̀. Wọn ò bí ẹ dá, ohun tó ń sọ nìyẹn. Wọ́n ń sọ wípé kó o joyè àwòdì, kó má lè gbádìyẹ, ohun tó ń sọ nìyẹn. Aláṣẹ ìkejì òrìṣà, ó wá ń gbọ́ àwòhọ́wù wípé wọ́n fẹ́ kọ́lé òrìṣà sí àárín ọjà yìí o, wọn ò kọ́lé òrìṣà sí àárín ọjà yìí o. Ó wá gbéra ẹ̀, ó wá fẹ́ lọ sọ fún wọn wípé rárá o, kò ń ṣe bẹ́ẹ̀ ṣe rò ó, àmà kọ́lé òrìṣà síbẹ̀, a kàn fẹ́ ṣe kó dání, a fẹ́ kí gbogbo ẹ̀ bàjẹ́ ni, a fẹ́ kó dùn rí lójú ni. You go explain tire, no evidence. Ó máa dùn mí o láyé àwọn bàbá wa, nígbà tí ọba ń jẹ́ ọba máa gbọ́ họ́wùhọ́wù ẹ̀ á wá di wàhálà láàrin ìlú. Àkọ́kọ́ bọ́ síta pé ọmọ ta nìyẹn. Tí n bá sọ pé mo fẹ́ kí gbogbo yín tẹ wà níbì kẹ́ kúrò níbí, mo fẹ́ fi ṣe lóòṣà, ta ló máa bí mi? Ṣebí kábíyèsí nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni. Táwa bá ń pè ẹ̀yin ní kábíyèsí, ẹ̀yin máa sọ pé Ọlọ́run Olódùmarè náà ní kábíyèsí. Torí lórí ilẹ̀ tá a jọ wà yìí, tá a jọ ní, kábíyèsí lẹ́yìn yẹn kó kẹjẹ́. Wọ́n wá bí Gandhi wá ń lò bòròbòrò fún àwọn ọmọ ẹrú, gbà tó jẹ́ pé àgùntàn lòun náà. Ara ń tà ń sọ nìyẹn pé tẹ́ ẹ bá fẹ́ múyàn sórí àpèrè wa, ẹ jẹ́ kó máa jẹ́ ọba, ẹ jẹ́ kó máa jẹ́ kìnìún olóòlàjù. Tó bá jẹ́ wípé 100% lẹ fi síbẹ̀ ni, tó jẹ́ wípé oníṣẹ̀ṣe haran lẹ gbé síbẹ̀, kò sí bàbá ńlá kù pọ̀nrín pọ́n gba ẹnìkan, kẹ́kẹ́ máa pa mọ́ gbogbo wọn lẹ́nu ni. Torí pé orí oyè yẹn àwọn tó ní nìyẹn. Nígbà tí wọ́n ti ṣetán láti kúrò láàrin ìlú, kódà kó jẹ́ ọmọ ìlú tó jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ló sọ wípé báwo ni tọba ṣe jẹ́ tó fẹ́ kọ́ ilé òrìṣà síbì kan. Ọba máa sọ fún wípé òru ẹ̀ mú òun láàrin ìlú. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kó kúrò ńbẹ̀ nìyẹn.
àmọ́ bí tẹ́ ẹ bá wa dé la wà yìí bá dẹ̀ tú ibi tẹ́ ẹ tún bá wa dé náà àtúnṣì bá ń bá yín sọ ẹ̀ tún fẹ́ gbọ́ yìí náà níbi pé ẹ fẹ́ gbọ́ yìí náà lẹ́ ń gbé àbùkù àti ẹ̀sín àti ẹ̀tẹ́ wá bá wa papọ̀ torí wọn ò jẹ́ kí Gandhi kó rí nǹkan kan sọ mọ́. ṣé ń gbọ́ ẹ jẹ́ ń sọ nǹkan tí mo fẹ́ ṣe fún yín. ṣé ń gbọ́ àwọn fẹ́ kó wọn kúrò níbí àwọn fẹ́ kó wọn síbi tó dáa àwọn ò gbà bó ṣe rí bíi ṣé ń gbọ́. nǹkan tá a bá fẹ́ ṣe ní òun ní pé ká tún ṣe kí ìṣẹ́ẹ̀dì tó fi rí bí eléyìí ká kọ́ ilé tó jẹ́ cement kò ń ṣe ilé tó máa jò báyìí nítorí tí bá ń lọ kọjá ní ìdúró tó fi ń ṣe àyẹ̀sí mi wò pé kí ni mo lè ṣe fún àwọn tó wà tí inú wọn fi lè dùn àpọ̀sí kò sí bẹ́ẹ̀ yẹn à ń kọ́ kínní à ń kọ́ ọjà tuntun síbẹ̀ mo jẹ́ wí pé ibi ká kọ́ ìtọ́ tuntun sí ibi náà òun nì tí wọ́n bá ní ká má kọ́ ààyè kọ́ ní ìsinmi kò sí wàhálà o a fi yín sílẹ̀ nínú ẹ̀ṣin blọọkì wa àkókò wa lọ pọ̀ nípò kò sí wàhálà. ṣé ń gbọ́ ọba tó bá ní káwọn máa kọ́ síbí mọ́ àwọn á kó blọọkì àwọn mùsùlùmí ayé yín ò ní ṣe. kì í ṣe wípé àwọn olórìṣà àwọn tó nílẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló ń bá ọba fà á o àwọn tó ń ṣe ẹ̀sìn àjòjì kọba máa sọ wípé táráàlú ò bá gbà kò tí ń ṣe ojúlówó aráàlú o aráàlú tó ti fi ra ìṣọ̀fà torí wípé ọba náà fi ra ìṣọ̀fà ń tẹ́ dálẹ̀ fún wa nìyẹn. sọ kọkọ fún everybody tó bá bí everybody mọ kọkọ tó máa ṣẹlẹ̀ ibi yìí o àìsàn ti máa jọba àjùkọ o èmi ò kàn ní ìdìbò wàhálà ní ìsinyìí àgbòtò dẹ́fẹ̀ yìí. ṣé ń gbọ́ inú ti bí because ṣe ti rí pé inú ti bí ó ti dé stage kan inú ti gbóhùn náà pé òun jọba ni o ṣó ṣe rántí ni àti lẹ̀ ló yẹ ká ti rí i ó ṣe rántí ni pé òun jọba ni ó ṣe rántí ni wípé ń táwọn aráabí yìí ń ṣe bó ṣe ń dúnkokò mọ́ òun yìí kò yẹ táwọn bá kọ ní ìsìn torí òun ò nílò wàhálà ní ìsìn àgbò tó fẹ́ yìn rè òun fẹ́ lọ má gbára wa ni agbára wo ló fẹ́ lọ mú wa fún ìwọ tó ò lè fèsì wọn ní ìsìn tó bá wá fẹ́ yìn tó bá wá dé tán àwọn gan ti pèpè ẹ lẹ̀ ṣé ò mọ̀ ni. kò ṣe pé ọ̀dẹ o yíyọ ẹkùn kò ṣe bí tójú kò sí èèyàn kankan tó wà ní ìdìbò rẹ èmi lọ gbà tí mo bá lórí gbogbo ìgbà tó sọ̀rọ̀ bí ọba ṣé wọn ò dákẹ́ ṣe rí pé the other ṣe rí wípé ìgbà tó gbé ohùn sókè ṣe rí pé the other party tí wọ́n ń sọ wípé ibi tí ohùn yẹn ti wá tí ìyá yẹn ti sọ wípé àwọn alálẹ̀ àdá o ẹ rí pé gbogbo wọn pariwo kábíyèsí o ẹ rí wípé àwọn tí ẹrú wọn ò lè sọ̀rọ̀ mọ́ because ó ti mú anger jáde. ìkọ́ ní ìsìn àìlẹ̀ ìkọ́ṣẹ́ rí àwọn kan
nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ òun ní ìjà ẹ̀sìn ṣé nǹkan tó mo sọ yìí ẹni tó bá ja ìjà ẹ̀sìn kò mọ ìbẹ̀rẹ̀ lọ máa ń mọ̀ àwọn tó wà níbí náà ló máa wà níbẹ̀ so gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kàkàkàkà ni you understand kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́gbọ́n kéèyàn sọ pé a fẹ́ kọ́ ilé òòṣà sí ibi ẹgbẹ́ ní ọlọ́gbọ́n. ṣé ń gbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé wọ́n sọ wípé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀ ẹni yẹn máa lọ́gbọ́n. A ní ẹ má máa dojú tìra yín mọ́ ẹ̀yin àfọ̀bàjẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire. Tó bá jẹ́ wípé ilé Jésù àbí mọ́ṣáláṣí ni wọ́n fẹ́ kọ́ síbẹ̀ ẹ máa sọ pé ẹni tó sọ ọ̀rọ̀ yẹn ò lọ́gbọ́n ṣùgbọ́n torí pé ó ti jẹ́ ilé òòṣà ẹni yẹn ò lọ́gbọ́n kò lọ́pọlọ mọ́ ẹni tí ò yẹ kán gbọ́ ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ẹ dẹ̀ ń fi àwọn kinní ìjọba ẹ dẹ̀ ń fẹ́ káwa ọ̀dọ́ ká máa rí yín gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí ẹ dẹ̀ so yangan mọ́dì ẹni kádìyẹ má lé yín títí tó máa fi lé yín pa báwo lẹ ṣe ṣe bẹ́ẹ̀ yẹn. sọ fún wọn ká tó ṣe wọn wá local government wá wọn ní wọn ò gbowó lọ́wọ́ wọn kán dáwó kí wọ́n kọrúkọ wọn kán ṣe kọ́fìlì fọ́ọ̀mù àwọn tó wà níbí náà lọ máa wà níbẹ̀. ṣé nǹkan tí mo sọ yé yín so break this place ṣé ibi ìwádà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó bá lọ mẹ́ka wọ́n mọ̀ pé around Kaaba ṣé nǹkan tí mo sọ yé yín àwọn hòtẹ́ẹ̀lì tó nice tó wà bẹ́ẹ̀. ṣé ń gbọ́. Èmi ò rí as ọba versus aráàlú èmi rí as àgùntàn versus ẹrú èmi ò mọ bẹ́ẹ̀ ṣe rí. So bó ṣe hó lé ọba nìyẹn kí n lè tètè bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì because mi ò fẹ́ máa pẹ́ lórí ètò lẹ́jọ́ mẹ́ta yìí. Now ẹ ká wá sọ̀rọ̀ nípa Yinka Ayefele. Yinka Ayefele mi ò mọ̀ bóyá mi ò tí ì gbọ́ scenario yẹn ní ẹnu ẹnì kankan láti ìgbà tí ọ̀rọ̀ Yinka Ayefele ti jáde. Mo wá fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ á níye ọjọ́ orí wa ká máa fi rántí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Torí kì í ṣe pé wọ́n sọ fún mi mo wà ńbẹ̀ ńgbà náà ni tí news yẹn spread. Ṣé ẹ mọ̀ pé Yinka Ayefele láyé ìgbà kan gbogbo yín I want to bring you back to the memory lane. Mi tí ì gbọ́ lẹ́nu ẹnì kankan. Ẹ rántí pé ní ìgbà yẹn Yinka Ayefele jẹ́ ọmọọṣẹ́ Kọ́láwọlé Ọláwòyí.
ìrìnkèrindò rèé o, ìrìnkèrindò akọ́láwọlé, akọ́láwọlé, ọláwùyí mi, ìrìnkèrindò akọ́láwọlé kún fún oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìyanu. Láyé ìgbà yẹn tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí, in fact gbogbo ilẹ̀ máa ń mì tìtì ni. Gbogbo wa ní ilẹ̀ Kóòtù Òjìrì a máa jókòó gbágbágbá sẹ́gbẹ̀ẹ́ rédíò ni a tún fẹ́ gbọ́ ohun tó fẹ́ wí. Kí ló ṣẹlẹ̀? Káláyé ìsìn ní Kọ́láwọlé Ọláwùyí wà ní. Gbogbo shit tóun gan ṣe nígbà yẹn kò bá má rí ṣe. Ó rántí Yinka Ayefele nígbà náà bó ṣe sọ nìyẹn níbi tí wọ́n ti interview ẹ wípé ọ̀gá ẹ̀ òun ló fi kèrèpè rán ẹ lómi, wípé Kọ́láwọlé Ọláwùyí ló wà responsible fún ẹsẹ̀ pé nípa ìjàmbá ọkọ̀ tó ní nígbà náà. Ní Kọ́láwọlé Ọláwùyí ló wá jókòó, mo ti gbàgbé lọ́dún náà lóhun, it's been very long, very many years ago ló ṣẹlẹ̀. Tó rántí Kọ́láwọlé Ọláwùyí kó tó kú nígbà náà ló wá pè ẹ́, bóyá ẹ lọ sórí ètò ẹnìkan ni o, bóyá ó pè ẹ́ wá sórí ètò ni o, ó wá jókòó báyìí ṣonṣo méjì wá fojú kanra wọn pé ń tó sọ nípa òun tún sọ, òun lòun rán ẹ ṣẹ́, òun lòun jẹ́ kásídẹ́ǹtì mú ẹ, òun lòun gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ, òun lòun ṣe ẹ́ bó ṣe rí. Ó yí padà o lórí ètò náà. Ẹnikẹ́ni tó bá rántí kó bá mi kọ síbí, kó má jẹ́ èmi nìkan ni mo rántí. Ṣé rí gbogbo ọ̀wọ̀ òyì ló jẹ́ rántí scenario yẹn. Gbogbo ohun tó sọ pátá ló kó jẹ níṣojú Kọ́láwọlé Ọláwùyí. Ó ní kò rí bẹ́ẹ̀, ó ní wọn ò gbọ́ ẹ yé ni, ó ní kò ń ṣe bó ṣe sọ nìyẹn nígbà náà lọ. Torí impression tó fẹ́ make ni wípé bí Kọ́láwọlé Ọláwùyí bó ṣe ń sọ pé òun mú àjẹ́, òun móṣó, òun mú gbá, òun má wo ìkòkò bàbá àṣàsùn, ṣebí tóun náà mọ̀ ọ̀jẹ̀ náà ló yọ. Torí gbogbo orúkọ tí ò kì í ṣe tàwọn irúnmọlẹ̀ wa òun lẹ fi ń pè. Gbogbo orúkọ tí ò kì í ṣe tàwọn ìyá mi lẹ fi ń pè wọ́n. Thank you bàbá mi Solomon Babátúndé Adénúgbà, ẹ̀yin náà rántí. Olódùmarè enrich our memory. Thank you so much. Bí Kọ́láwọlé Ọláwùyí bó ṣe ṣe nígbà yẹn tó jẹ́ wípé lójú wa nígbà náà a rò wípé nǹkan tó dáa ló ń ṣe ni, pé ó ń fọ̀lú mọ́ àṣóṣì òun ló ń ṣe. Tí Kọ́láwọlé Ọláwùyí tó máa lọ o, ẹyẹ kan ó ṣe wà lórí igi, ó ti jábọ́, ó ti ṣe kinní kan, ó dé èèyàn, ó yá wọ́n lọ interview ẹ̀. Wọ́n ṣe pè òun láti kinní kan ni òun dé kinní kan, mọ́tò òun dákú, mọ́tò òun tọ́ǹbù lẹ́ẹ̀méje, mọ́tò òun ṣe kinní kan lẹ́ẹ̀mẹ́wàá. Kọ́láwọlé Ọláwùyí, ẹ jẹ́ ká rántí ká padà sí. I'm talking of nothing less than almost 25 years ago. Tí mi ò bá ṣí, if not more than that. Ẹ jẹ́ ká rántí gbogbo nǹkan tí Kọ́láwọlé Ọláwùyí ṣe lọ́dún náà lọ́hùn. Tí ò bá kí ń ṣe ojú tó dúdú ni, tí ojú ò tí ì tí ẹ̀,
bí àsìkò yìí Kọ́láwọlé Ọláwuyì kò tí ì ní ṣe méjì tá a ti kó gbà wọlé. Ó pẹ̀lú àwọn èèyàn tó bà gbogbo ilẹ̀ Kóòtù Òjíire jẹ́ tó fọ́ ó fínísì wà ó pọ̀ jù. Tó bá ti ń sọ wípé Kọ́láwọlé Ọláwuyì ń bọ̀ báyìí kí ló tún fẹ́ wá sọ ni inú wa dẹ̀ ń dùn ayọ̀ wa ń kún láì mọ̀ pé ó ń ba ọjọ́ ọ̀la wa jẹ́ ó ń balẹ̀ wa jẹ́ ó ń fínísì wa. Kọ́láwọlé Ọláwuyì ọ̀gá ẹ̀ Yinka Ayefele ó rántí ni àbò ti gbàgbé mo fẹ́ rán ẹ létí ni ìyá mi Bukky Oguns I love you so much and you know that. Gbogbo ìgbésí ayé Kọ́láwọlé Ọláwuyì ìgbà tó kú ìwọ náà rí bó ṣe rí inú píkọ̀pù báyìí lọ tẹ́ sí ó ṣe jàwàjàwà ni táwa tún ń pìtì táwa tún ń sọ pé mo pẹ̀lú àwọn èèyàn tó ń sọ pé àwọn àjẹ́ ti padà pa ìgbà yẹn ojú ò tí ì là àti ìmọ̀ kankan ọpọlọ wa ò tí ì pé èmi pẹ̀lú àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀ pé àfìgbà táwọn àjẹ́ yìí pa bọ̀bọ̀ yìí àfìgbà tí wọ́n rẹ́yìn bọ̀bọ̀ yìí àjẹ́ ti pa o ìgbà tí mi ò tí ì mọ̀. We are in the knowing age kò ń ṣe age of believing age of knowing la wà báyìí. Yinka Ayefele ó yẹ kó rántí orúkọ ẹ̀ ayé yìí ó fẹ́lẹ́ gan ayé yìí ò lé ọ̀bẹ òdẹ rán àtọ̀ ó rántí ni ṣebí nítorí wípé ìwọ mọ gbogbo bí ìwọ àti ọ̀gá ẹ̀ ṣe máa ń hun irọ́ jọ bẹ́ẹ̀ ṣe máa jọ ń hun jọ ló ṣe fẹ́ fèsì ẹ̀ nígbà náà tí gbogbo ilẹ̀ Kóòtù Òjíire ò rí mímọ́ lórí ọ̀rọ̀ ìwọ àti Kọ́láwọlé Ọláwuyì nígbà náà because o mọ̀ wípé Kọ́láwọlé Ọláwuyì lè ṣe anything fún ẹ ó deny fact yẹn pé kì í ṣe nǹkan tó sọ mọ́ ọ̀gá ẹ ó rántí bó ṣe end ni awuyewuye lọ lẹ́yìn tó kú igi kan ló fẹ́ lọ gé o igi yẹn wọ́n ní igi abàmì ni wọ́n ní bó ṣe ń gé igi ọ̀hún náà fẹ́ni tó bá rántí story yẹn bàbá mi bí ìyá Adéjùmọ̀ ẹ káàbọ̀ pé ẹni tó bá gbọ́ ṣe ń gé igi ọ̀hún náà ó ń dìde padà igi ọ̀hún náà wọ́n ń gé ó ń ṣẹ̀jẹ̀ igi ọ̀hún náà wọ́n ń ṣe kinní kan ó ń ṣe kinní kan ayé ìgbà yẹn ò kì í ṣe ayé social media ayé ìgbà tó jẹ́ wípé wọ́n máa gbé fídíò débì kan ni Ọlọ́run ló mọ gbogbo kẹ́míkà tẹ́ máa ti pò pọ̀ kẹ́ tó ṣe ètò torí bí bẹ́ẹ̀ kọ́ every Friday ní gbogbo ọjọ́ Ẹtì ní Kọ́láwọlé Ọláwuyì ló máa ń ṣètò àwọn story last week kò jọ ti wíìkì níbi tí wọ́n gùdù dé wọ́n á lọ ohun story jọ ni wọ́n wá mú ìbẹ̀rù bojo Kọ́láwọlé Ọláwuyì ó wá mú ìbẹ̀rù bojo sí àyà gbogbo àwa ọmọ Kóòtù Òjíire bàbá ti gbàjẹ́ o àjẹ́ ló ṣe gbá o àjẹ́ ló ṣàwo o inú ẹgbẹ́ òkùnkùn ni o inú gbá àwo ni o àwọn ògbó ni ò dá o babaláwo kan ló pààyàn o kí oníṣègùn kan ni ó ṣe kinní kan o wọ́n ṣàkó gbogbo kómi ẹran ó dà sílé ẹṣin ó kómi ẹṣin ó dà sílé ẹran ó sunrun iwájú pọ̀ ó súnmọ́ tó so mọ́ ti pàkọ́. For many years kò sí ẹnikẹ́ni tó wú history
Kọ́láwọlé Ọláwuyì jáde. Kò sí ẹnikẹ́ni tó ronú lọ sọ́dọ̀ ẹ̀ pé n tó ṣe fún wa ní ilẹ̀ Kóòtù Òjíire. Ìkà ló ṣe fún wa, ẹni bí ni. Mo rò wípé ìwọ ṣẹ̀ṣẹ̀ wá ń rò wípé ohun tí ibi tí Kọ́láwọlé Ọláwuyì ti gbélé ó dàbẹ́ nípò lè tẹ́rí sí fún kíni. Mélòó lára ẹ̀? Sórí bí mo ṣe wà yìí, mo jẹ́ nìkan tó jẹ́ wípé mi ò kí ń fi ìgbésí ayé èèyàn búyàn. It is your story, it is your life. I don't do that. Torí abiyamọ ni mí. Ṣùgbọ́n mo fẹ́ kó o wora ẹ dáadáa. N tó ń tẹ̀sẹ̀ bọ̀ yìí, o fẹ́ máa ṣe bí Kọ́láwọlé Ọláwuyì. Mo rẹ́rìn òyìnbó. Kọ́láwọlé Ọláwuyì tó jẹ́ wípé bó ṣe wà yẹn ikú ẹ̀ gan kò padà wun òun náà bóun ṣe kú. Torí pé kò sí ẹnikẹ́ni tó máa sọ wípé tó máa bá àwọn alálẹ̀ tó máa bá orúkọ wọn jẹ́ tó máa gbẹ̀yìn dáadáa. Ẹgbẹ̀yìn wọn ò ń dà, ó rí ni. Ó mọ how many years tí Kọ́láwọlé Ọláwuyì fi ṣe ni. Bó ṣe mi lérò wípé ó tó 5 years gan tó fi ṣe tó fi wọlé bí àrá. Ó parẹ́ ni. Kò sẹ́ni tó bá dùn nǹkan kan, kò sẹ́ni tó bá ṣe. Ó ti gbàgbé ni tí Kọ́láwọlé Ọláwuyì máa dé di orí studio. Bàbá làwọn babaláwo wọ́n ti pọ̀ níwájú ẹnu ọ̀nà òun. Wọ́n ní kóun á máa gba oògùn tóun ó máa fi ṣe àìṣọ́ra. Òun ní kán máa kójọ síbì kankan. Òun ní kán máa ṣe kinní kan. Òun ò gbà lọ́wọ́ wọn. Ọlọ́run nìkan òun ló ń dáàbò bò wọn. Ọlọ́run nìkan òun ló ń ṣe kinní kan. Ẹ máa lo ìṣẹ̀ṣe wa, ẹ tún máa fi bá wa jà lórí owó táwọn politicians máa gbà lọ́wọ́ yín. So that ẹ nílé gbogbo àwa ọmọ ìlú à nílè rí nǹkan tó jẹ́ positive nínú orísun wa. Aim àti objective yín nìyẹn. Pé ká má bàa rí nǹkan tó dáa nípa ara wa. Ká máa rí wípé orísun wa ò mọ́. Orísun wa ò dáa. Orísun wa ò ṣe kíni. Kò ṣe associate pẹ̀lú. Ká máa ríra wa bí pé orísun wa wà faulty. Ẹ jọ̀ọ́, torísun bá ti wà faulty, ẹni tó nǹkan tó jáde láti orísun yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Wá jẹ́ pé ó useless nìyẹn. Ní àwa yìí tá a jáde láti orísun tẹ́ ń sọ pé ó wà faulty, ó wà faulty, ó wà faulty, ó wà faulty. Ó ní nǹkan tí ò dáa nípa orísun wa. Ẹgbẹ́ ẹ fẹ́ yọ kúrò, ẹ fẹ́ túnṣe, ẹ fẹ́ yọ kúrò. Years and generations to come. Bá ṣe máa sọ nìyẹn pé ó wà faulty. A ní lè lọ síwájú nípa pé à ń sọ pé a fẹ́ yọ nǹkan kan níṣẹ́. N tá a fẹ́ yọ yìí dẹ̀kẹ̀rẹ̀ á rí. Torí àwọn ṣe kò rí bẹ́ẹ̀. Yinka Ayefele. Tó bá jẹ́ pé gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá àtàwa o tó jẹ́ pé a ṣe padà dé lánàá tá àti ìmọ̀ kankan àtàwọn ìyá wa àtàwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe tá a bá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, wàá máa dé ọ̀sẹ̀ tó ń bọ̀ wá tún gbé rọ́bìṣì míì wá bẹ̀rẹ̀ wá di Kọ́láwọlé Ọláwuyì tuntun. Káwọn bàbá yẹn káwọn ìyá yẹn tó dìde ò lè mímọ̀, kì í ṣe pé a máa pa ẹ̀, ṣùgbọ́n a ní jẹ́ kó gbádùn lórí social media yìí ni. Torí àwa ò lóògùn alágbára. Kó tó di wípé ó máa pa sán láyé ẹ̀, àwa gan máa ti kọ́kọ́ pa ẹ́ lásán lórí social media. Torí pé àwọn irúmọlẹ̀ yẹn, àwọn bàbá wa ló máa ń sọ pé kílẹ̀ tó pòṣìkà ohun rere ti bàjẹ́ tán. Àwa ò ní jẹ́ kó ohun rere bàjẹ́. Àwa gan máa gbèjà ara wa. Nítorí wípé ẹ ti rí wípé ìṣẹ̀ṣe àwọn èèyàn ti ń padà. Nítorí wípé ẹ ti rí wípé ìsìlámù àti ń sọ bó ṣe jẹ jáde.
nítorí wípé àwọn kan ti jókòó nípa Christianity wọ́n ti ń jẹ́ káwọn èèyàn mọ òdodo. Ó wá lọ gbé ẹni tó wà faceless, ó wá lọ explain lórí ètò kan, kò rí bẹ́ẹ̀, kò ń ṣàmọ́ níṣẹ̀ṣe ló ń bá wí, òrìṣà ló dárúkọ. Ìwọ gan ló ń gba wájú tó ń gbẹ̀yìn fún ẹni tá a ti láàwí. Èmi ní mi ní play ẹ̀ lórí ètò mi ni, kò tún mú yàn nínú. Mo wà láàárín àwọn kọmitì tí wọ́n ṣí sílẹ̀ pé àníkíní yìí ò ní lọ bẹ́ẹ̀, kò dẹ̀ ní lọ bẹ́ẹ̀. Mo darapọ̀ mọ́ àwọn kọmitì yẹn, kò dẹ̀ lè lọ bẹ́ẹ̀. Àjọ máa ríra lẹ̀ rálẹ̀ ẹni tó jọ tẹ́jọ sọ̀rọ̀ yìí tó ń pa èèyàn aláboyún 78. Àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn effort tí wọ́n ẹ̀dẹ̀ fẹ́ finish ẹ̀. Àwọn bàbá yẹn láyé ìgbà yẹn tí wọ́n bá tiẹ̀ bá ṣe gbọ́ bá ṣe bá ìtàn tá a bá àrọ́bá tó ń bá rí kí ló ti ń porúkọ ìwìn àbẹ̀bọra nú igbó kó tó di pé ẹ kọ́lé sí gbogbo èyí tá a rí wọn mọ́. Tó bá rí tó bá ń dààmú ibì agbègbè kan, àwọn bàbá yẹn ló máa lọ fi ẹ̀mí wọn di pé ẹ̀yin ìwìn yẹ ẹ̀yin ẹbọra nú igbó yìí ẹ kúrò, tẹ́ bá ti ń gbúrú ẹsẹ̀ níbì kan ẹ ti mọ̀ pé àwọn èèyàn ti ń gbé ńbẹ̀ ní ẹ̀rìn jìnnà rere. Wọ́n á lọ fi ẹ̀mí dì síbẹ̀, wọ́n á ṣẹ́gun ìwìn yẹn. Tó bá ń gbọ́ wípé ọmọ kan déédéé pòórá, ọmọ kan dé ọmọ kejì pòórá, ọmọ kẹta pòórá, àwọn àgbààgbà dìde pé bo lọmọ náà, bo làwọn kí ni nǹkan náà tó ń gbé àwọn lọ́mọ lọ. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ bàbá yẹn o àbí kì í ṣe ọmọ ìyá yẹn tó jẹ́ alágbára yẹn. Èdè rọ́bìṣì gbogbo effort àwọn bàbá yẹn, rọ́bìṣì gbogbo effort àwọn ìyá yẹn tí wọ́n á sọ wípé àwọn ló ń pa, àwọn ni wọ́n jẹ́ kí wọ́n irú orí wo lẹ́yìn gbé wálé ayé tẹ lérò wípé àwọn àjẹnú ẹbí yín ni ò jẹ́ ó gbádùn. Àwọn àjẹ́ gan ní ìṣù tí wọ́n lọ́tọ̀ táwọn gan ní àwọn bí ọ̀rọ̀ ìyá àgbà mi máa ní mi wẹ̀jọ ẹlẹ́jọ́ o. Torí tèmi náà mi. Àwọn ìyá yẹn gan ní enough. Àwọn bàbá yẹn gan ní enough. Ká máa ní pé ọmọ kan kọjá ládùúgbò wọn ti wá rí òun ló máa ṣoríire lọ́la àwọn máa lọ pa irú àwa ìròyìn kan ti pa wá. Ṣùgbọ́n wọ́n ń wò wá bá ṣe ń lọ ẹnu mi mú o bí ẹnu mi ṣe mú sí yín lénìí ẹnu mi ṣe mú sáwọn ìyá mi nígbà náà. Àtàwọn bàbá wa níṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe. Ní ìgbà tí kí ló ti ń porúkọ ẹ̀ kú eléyìí tí ó ń ṣe kòtò ayé kòtò ọ̀run àfáà yìí. Èmi wà láàrin àwọn èèyàn tó sọ pé wọ́n ti sọ́ọ̀kì ẹ̀jẹ̀ bàbá yìí, wọ́n sọ́ọ̀kì ẹ̀ pa ni wọ́n fà á pa ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀, mo wà ń bẹ́ẹ̀. Wọn ò pa mí ńgbà náà, àwọn ìyá mi ò pa mí o. Ó ṣeé ṣe kí n tún sọ́ọ̀tì kan lọ́wọ́ nù wọn ò pa mí o. Èmi lè láìlẹ́ lóde òní o. Tí mo tún wá ẹnu tí ìgbín mi fi bú òrìṣà lọ́jọ́ kìíní àná náà ni mo tún wá fi ń praise ẹ̀. Ṣé tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n burú náà ti pa mí nígbà náà tí wọ́n ti yánkì mí nípa náà, ṣé màá wá máa sọ eléyìí tí mò ń sọ lénìí? Èmi gan tiẹ̀ máa wà níbi tán pa mí sí tí ẹ̀mí mi máa sọ ọ̀rọ̀ burúkú nípa wọn tí máa sunkún létí ìgànnà ni wípé ẹ̀yin lẹ pa mí ẹ̀ ní gbádùn. Wọn á kú máa rí mi, àjọ máa ríra wa ni. Ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ bàjẹ́ àwọn yẹn náà sọ̀rọ̀. Wọn ò sọ̀rọ̀. Àwọn ìyá wa tó jẹ́ àjẹ́ wọn ò sọ̀rọ̀. Nísìnyí nínú ìlú tí mo wà yìí nísìn ọdún lọ lọ́wọ́lọ́wọ́ láti ọjọ́ Thursday, ìrọ̀lẹ́ Thursday lọ́dún tí ń lọ, Friday ọdún, Saturday ọdún, èní nípalẹ̀mọ́ ọdún. Kí ni wọ́n ń ṣe àjọyọ̀ lé lórí? Wọ́n ń ṣe àjọyọ̀ lórí àwọn ìyá mi tàwọn ni. Àwọn àjẹ́
oṣó ilé àwọn èèyàn tó ti kú. Àwọn ni wọ́n ń ṣe kíni? Wọ́n ń ṣe ọdún wọn lọ́wọ́. Láti Thursday, ìrọ̀lẹ́ Thursday ni ọdún ti ń lọ. Títí di ọ̀la lọ́mọ wá ṣe àṣekágbá ẹ̀. Kí iṣẹ́ tó tún wá bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday. Ibi tá a máa bá dé ní ilẹ̀ Yorùbá nìyẹn. A ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Àti ìmọ̀wọ́ sápò débi tá a máa mẹ́yẹ. Táwọn ìyá mi máa ṣọdún, tá máa bá wọn ṣọdún, tá máa rìn, ẹni tó bá jẹ́ ìyá mi láàrin ìlú a máa dámọ̀. Iyì ẹ̀ ọ̀tọ̀ ni. Ibi tá à ń bá bọ̀ nìyẹn ní ilẹ̀ Kóòtù Òjíire. Mo ń sọ fún yín, kì í ṣe nítorí èní torí ọ̀la ni. Ìgbà tí kinní yẹn máa ṣẹlẹ̀, ẹ̀yin náà á mọ̀ wípé a jáde bẹ́ẹ̀ ni. Ní ìgbà tí Kọ́láwọlé Ọláwuyì wà láyé, kí ló ń jẹ́ babaláwo àfẹ́fẹ́ tí gbọ́ torí ó tó bà orúkọ wọn jẹ́. Yinka Ayefele. Ìbọ̀gá ẹ̀ ni. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń pa irọ́. Bẹ́ẹ̀ ṣe ń hun irọ́ yẹn jọ. Bẹ́ẹ̀ ṣe máa ṣe irọ́ yẹn. Ìtàn tí ò ṣẹlẹ̀. Kọ́láwọlé Ọláwuyì ló rí arábìnrin kan tó sọ pé òun ni Ọlọ́run, òun lòun dá òkè, òun lòun dá ilẹ̀, òun lòun dá gbogbo wa, òun lòun dá Kọ́láwọlé Ọláwuyì tó ń sọ̀rọ̀. Ìṣojú wa ni Kọ́láwọlé Ọláwuyì ṣe gbá arábìnrin yìí létí. Tá a tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó tún lágbára, ó tún gbá àjẹ́ létí. Eléyìí tún lágbára o. Àṣẹ́yìnlẹ ló ń gbé àwọn èèyàn tí wọ́n exist wá. Dèní eléni ẹni tí Kọ́láwọlé Ọláwuyì interview tó pera ẹ̀ pé òun lọ́lọ́run ló dá Kọ́láwọlé òun ló tí Kọ́láwọlé Ọláwuyì gbá létí àti ìrí ẹni yẹn o. Ṣẹ́ni yẹn náà ti kú bí Kọ́láwọlé Ọláwuyì ṣe kú ni. Ẹ wá wo ìgbẹ̀yìn Kọ́láwọlé Ọláwuyì. Ó dẹ̀ parẹ́. Ó kú bá já ṣe ń kún tòun tó gbòòrò inú ẹ̀. Torí wípé kí ni? Ó lè máa jẹun epo, kó máa jẹun ata, kó máa jẹ iyọ̀, kó máa momi. Àwọn tó nílẹ̀, òun gba fẹ́fẹ́ ilẹ̀ yẹn sára, òun tẹ ilẹ̀ ibẹ̀ yẹn, ó dẹ̀ ń ba orúkọ ilẹ̀ yẹn jẹ́, ó dẹ̀ fẹ́ tẹ̀ pẹ́. Ó dẹ̀ fẹ́ tẹ̀lẹ̀ pẹ́. Ó máa kánjú kú ni. Torí o fẹ́ kánjú jayé, o fẹ́ bá wọn nájà wérewére, o fẹ́ bá wọn nájà wàràwàrà. Kò sẹ́ni tó máa pa ẹ̀. Ilẹ̀ yẹn ló máa pa ẹ̀. Afẹ́fẹ́ tó ń gbà lórí ilẹ̀ yẹn ó ní ẹ́ lára ò tí ì mọ̀ ni. Yinka Ayefele. Ohun tó fẹ́ ṣe fúnra ẹ nìyẹn. O fẹ́ kánjú lọ ni. Kì í ṣe pé wọ́n ń ṣépè fún ẹ. O ò rí ni, o ò rí pé ọmọ ọdún mélòó ni Kọ́láwọlé Ọláwuyì gbà tó lọ? Ọmọ ọdún mélòó ni? Ìwọ náà fẹ́ kánjú lọ ni. Torí kò sí bó ṣe lè máa ṣe. Ó níbi ojúlàdé yẹn inú ẹ̀ bá wa gbé yẹ̀ wò. Níbi tí gbogbo àwa ọmọ irúnmọlẹ̀ tá ti lajú dé yìí, kẹ́nìkan wá jókòó kó wá ní òun sì ní orúkọ ibi kan tóun fẹ́ pe ilẹ̀ wa. Kọ́láwọlé Ọláwuyì. Ó ṣe é. Ó dáa pọn fún. Ìyẹn gan nígbà tí ojú ò tí ì là. Ká máa ní nísìn. Àwọn wo ló ń gbà ẹ́ nímọ̀ràn? Yinka Ayefele. Ẹgbẹ́ ìyàwó ẹ̀ náà ló dẹ̀ ti dìde. Tó múra. Tó dẹ̀ gbìmọ̀ pọ̀. Tó dẹ̀ pé o máa ṣe. O máa fara rẹ̀ lọ.
torí tí ò bá kí ń ṣe plan work ìwọ gan ó yẹ kó o bẹ̀rù ẹ̀mí ẹ torí níbi tó o jókòó sí èèyàn kan sọ fún ẹ pé òun ti pa èèyàn 78 òun ti pa èèyàn kinní kan ojoojúmọ́ ni òrìṣà tóun gbé ó ń gba ẹ̀jẹ̀ aláboyún. lórí ilẹ̀ wa yẹn náà ni o láti rúrú òṣàbẹ́ o àwọn èèyàn dẹ̀ ń lóyún wọ́n dẹ̀ ń bímọ lórí ilẹ̀ yẹn náà ni o ó yẹ kí gbogbo tẹ́ bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni ìṣẹ̀ṣe ń fi ìyàn rúbọ ni mélòó ni wá nílẹ̀ tí wọ́n ti ní ká wá tán torí kò tí ì yé mi ibi tẹ́ fẹ́ sọ ilé ayé yìí dá mélòó ni wá. òrìṣà yẹn dẹ̀kẹ̀rẹ́ ká ní pé bóyá fún àpẹẹrẹ ẹni Ògún wọn ń bẹ orí èèyàn sóde Ògún ẹ mọyé Ògún tá a ní nílẹ̀ Kóòtù Òjìrè ni ẹ mọyé èèyàn tó ṣẹ́ Ògún ni ẹ mọ ìdílé ológun tó jẹ́ pé Ògún ni wọ́n ń bọ ni ẹ mọyé babaláwo tó ní Ògún ni ẹ mọyé oníṣègùn tó ní Ògún ni ká máa ní àwọn tó jẹ́ wípé àwọn olórìṣà tó jẹ́ pé Ògún nìkan làwọn ń bọ ń tiwọn ní ìlú ẹyàn kan ṣo ẹ mọyé èèyàn tó máa ti bẹ́ lórí ni. ní ayé tá wà yìí nísìn tí nǹkan kan ò dẹ̀bò mọ́ bó so orí social media lọ ti máa gbóòórùn ọ̀ṣù ẹ̀ wàá gbóòórùn ẹ̀ ó máa sú ẹ̀ bó jẹun orí social media ló ti máa wú ẹnu ẹ̀ díẹ̀rẹ̀ tó jẹ́ pé wàá wò á sú ẹ̀ kò sí ohun tó o lè ṣe láyé yìí tó jẹ́ pé kò ń ṣe orí social media ló ti máa padà bá kí lẹ fẹ́ sọ ayé dáa ṣé lórí owó ni àbí lórí òkìkí tẹ́ máa ní láàrin ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tẹ́ẹ̀dẹ̀ parẹ́ máa yé lára ṣókìkí nìyẹn bẹ́ẹ̀ ṣe pa orúkọ àwọn baba ńlá kù bàbá wa mọ́lẹ̀ tó tẹ́ẹ̀ jẹ́ ká bú ìjì fún wọn dèní ilé ní àlè gbàgbé líṣàbí agbòǹgbò àkàrà tó bá ń sọ̀rọ̀ lọ tó ń sọ̀rọ̀ bọ̀ wọ́n á sọkùnrin tó bá ń sọ̀rọ̀ lọ bọ́ ń sọ̀rọ̀ bọ̀ Ọ̀ṣun òun Ògúnmọ́lá wọn gbọ́dọ̀ porúkọ ẹ̀ gbogbo àwọn wọ̀nyí débi Mọ́remí Àjàṣorò àti ìsọ̀rọ̀ àwọn onílẹ̀ gangan àwọn alálẹ̀ o àwọn kí ló ti ń porúkọ wọn tí wọ́n rọ̀ wá o àti ìsọ̀rọ̀ wọn àwọn tí wọ́n jọ lólé ayé ìtàlẹ̀ sísọ pé wọ́n ti ẹ̀tún sí iná má bíi tiwa báyìí pé agbára ni wọ́n wá débẹ̀ tí wọ́n fi fortify ara wọn ká máa ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ supernatural being tó jẹ́ irun mọ̀lẹ̀ gangan àti ìsọ̀rọ̀ dọ́dọ̀ tiwọn torí kò sí bá ṣe lè sọ history wa tí àwọn aráabí yóò ní máa jẹyọ ń bẹ̀. àwọn èèyàn ti bú ẹ àwọn èèyàn náà wọ́n máa sú ẹ dáṣú ìyẹn a gbúdọ̀ ṣe ìyẹn kan a gbúdọ̀ ṣe a gbúdọ̀ ti ẹ̀mí lẹ̀ títì àwọn bàbá wa ò sọ̀rọ̀ àwọn ìyá wa wọn ò sọ̀rọ̀ òun ló jẹ́ kẹ́ ẹ fi kó wa lẹ́rú títí di àsìkò tẹ́ ẹ kó wa lẹ́rú dé yìí tó jẹ́ pé àwa la wá ń fi gbogbo agbára àti gbogbo ohun tá a ní la fi ń jà báyìí. tó bá jẹ́ pé àwọn bàbá yẹn àtàwọn ìyá yẹn wọ́n máa ń sọ̀rọ̀ ni tó bá jẹ́ pé bí irú Kọ́láwọlé Ọláwuyì bó ṣe ti ṣe fíìmù ètò àkọ́kọ́ tó ṣe kejì tó ṣe kẹta tó wà tì wọn ò ní kó wa lẹ́rú títí dàsìkò yìí. ṣùgbọ́n torí pé àwọn ìyá yẹn àtàwọn bàbá yẹn wọn kì í ṣe apani wọ́n wò wípé èèwọ̀ ni ó gbèjà ara ẹ̀ èèwọ̀ ni ó gbèjà ara ẹ̀ èèwọ̀ ni ó gbèjà ara ẹ̀ ibẹ̀ la wà títí tá a fi di àsìkò yìí èèwọ̀ ti wá dé tó wá ń gbèjà ara ẹ̀ àwa gangan la túbọ̀ tán yín torí tá a bá dákẹ́ tara ẹni a máa bá ní dákẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ifá kan. àjọ máa pawọ́pọ̀ lẹ́yìn lórí àjọ máa bá yín jà àwọn ìyá wa á pè wọ́n sí
àwọn bàbá wa á pè wọ́n sí torí wípé àwa tẹ́ ẹ kó lẹ́rú tó ń dùn wá dọ̀la. Ẹnu ni mo fi ń sọ pé ìdílé ọba ni mo ti wá. Ẹnu ni mo fi ń sọ wípé ọmọ ọba ni mí. Ṣùgbọ́n mi ò ní ẹ̀kọ́ ọba. Mi ò ní ẹ̀kọ́ bá a ṣe ń jọmọ ọba. Mi ò ní, mo fẹ́ lè má mọ oríkì níbi tẹ́ ẹ bá yé wa jẹ́ dé. Afẹ́fẹ́ ti wá fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Yinka Ayefele. N tó fọwọ́ tó rawọ́ lé yìí, agbára ẹ̀ ò gbé o. Tá a bá wí, wọn là wí. Agbára ẹ̀ ò gbé. Wọ́n náà mọ̀ lẹ́nu oúnjẹ tàbí ìjẹrin tó ti ṣe fídíò yìí. O ò sùn, o ò wo, o ò lè sùn torí wọ́n ló gba ọ̀run lójú ara ẹ̀. Agbára ẹ̀ ò gbé. Má dẹ̀rù wípé a máa pariwo, a máa dákẹ́ o. Eléyìí tó ṣe yìí, ó máa regret ẹ̀. Eléyìí ó máa regret ẹ̀. Tẹ́ ẹ bá sọ wípé orúkọ àwọn irúnmọlẹ̀, àwọn tó ní wá, àwọn tó ṣẹ̀ wá, lẹ fẹ́ máa fi ta yín, lẹ fẹ́ máa fi gòkè. Àsìkò yẹn ti tó. Ó ti parẹ́, ó ti parí, ó ti tán. Ó ti dàfi sẹ́yìn tẹ́gùn fi ṣọ̀. Àsìkò tá a wà yìí, ṣé kò gba èsì ẹ̀ ni, ṣé kò kábàámọ̀ ni, ṣé kò kì kábàámọ̀ bẹnu ni. Owó lásìkò tá a wà yìí. Tó o bá sọ̀rọ̀ tó o bá mọ̀rọ̀ sọ, kò gba ṣéǹjì ẹni. Owó lásìkò tá a wà yìí. Adẹjọ́ máa ná tán bí owó ni. Àwọn ìyá yẹn can keep quiet for all we care. Àwọn ìyá yẹn, àwọn bàbá yẹn, they can keep quiet for all we care. But àwa táwa ń bì, jàbá, ní fẹ́ tó bẹ́ẹ̀. Ayefele, má gbàgbé o, Kọ́láwọlé Ọláwuyì. Rántí ìròkú tó pa. Rántí bí wọ́n ṣe gbé inú ọkọ̀ àjàgbé bí ìgbà tí olè, tí ọlọ́pàá bá lọ pa olè. Fídíò ẹ̀ yẹn ó sì wà nínú YouTube. Bóyá kẹ́ kọ síbẹ̀ pé Kọ́láwọlé, ikú Kọ́láwọlé Ọláwuyì. Ẹ kọ lédè Gẹ̀ẹ́sì sórí YouTube. Ẹ rí àwọn ọkọ̀ àjàgbé táwọn ìyá wa àtàwọn bàbá wa máa fi lọ ra tòmátò lọ́jà yẹn. Ibẹ̀ ni wọ́n ṣe jàlàjàlà ni. Yinka Ayefele, wà ló fẹ́ tó bẹ́ẹ̀. Wà ló fẹ́ tó bẹ́ẹ̀. Sẹ́ni tó máa, eléyìí tó ṣe yìí ó ti ṣe o. Kò sí pé bóyá wọ́n ń pè é padà bẹ́ẹ̀. Múra sí i. Ṣe mí tó bá bí kùnrin kan gba ẹ̀dá tó ṣe mí. Eléyìí tó ṣiṣẹ́ yìí, o ò tí ì jẹ́ tán. Torí ìwọ nìkan ló dá nìkan dáná ló pètè ìjà ní ìsìn. Ó dáná fún gbogbo wa, àwa ń jẹ o. Àwa wá ń dáná fún ẹ ní ìsìn àti jẹ́ ń bà ẹ́ lẹ́rù. Kí ló ń ṣe ẹ́ tó ń bòkèlè kan nú ẹ̀? Kí ló ṣe ẹ́? Tá a bá tó nǹkan ṣe, ẹ má jẹ́ ká máa ra wọlé. Ìgbàgbé dẹ̀ ló ṣe ẹ́. Torí tí ìgbàgbé ò bá ṣe ẹ́, o ò ní gbàgbé Kọ́láwọlé Ọláwuyì. Ìgbàgbé ṣe ẹ́ ni. Òun mo fi ní kí n sáré rán ẹ létí. Kọ́láwọlé Ọláwuyì láyé ìgbà tiẹ̀ ó jù ẹ lọ. Ṣùgbọ́n wo bó ṣe parí ẹ̀. Tí ẹ máa worst. Tí ẹ ó máa worst. Wàá wo ọjọ́ tí wọ́n bí ẹ, wàá wò wípé kò yẹ kán bí ẹ rárá ni. Torí o ti lọ fọwọ́ ẹ̀ fà ń tó jù ẹ lọ. Torí lọ́wọ́ tá a wà yìí, kò sọ̀rọ̀ má jẹ́ àgbọ̀ ń bẹ̀. Àsìkò ẹ̀san ló dé. Mi ò rí sọ jù báyìí lọ. Orúkọ tèmi ò yí padà. Orúkọ mi Òṣàtọ́lá Bímbọ́lá. Ọmọ wọn nílùú Ìpẹ̀rù. Títí ìdíjọ́ mi ta ó ti fi pàdé.
ẹ má gbàgbé o pé ìṣẹ̀ṣe làgbà. Love you all. Àríbá ti ṣe àwọn ará náà gbégbá. Ọmọ ẹ ò níyàn kú. Aya ẹ ò níyàn kú. Ọkọ wa ò níyàn kú. Eriwoya, ayagbo àyàtọ̀ eriwoya. Àfọmọ́ yóò lè fa òye. Ẹ̀bà. Àfọmọ́ yóò lè fa. Ṣẹ́bọ̀ mi kì í ṣẹ́bọ̀ ẹ̀. Aṣọ rẹ̀ ní ṣẹ́borí egungun àtàlá ní ṣẹ́borí òrùlé. Adé afúnranjí ẹ̀lùjù tí ó lálàlà tí ó fẹ́ gba adírí. Ìrànjẹ òde ò igi ẹ̀lùjù. Owó táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ òde ò igi ẹ̀lùjù. Ire gbogbo táwọn wá ẹ̀lùjù ló wà. Mo ti fẹ́ ṣetán tíntínní just a minute. Mo ti ṣetán. Má yẹ kí ìyá yẹn bọ́ta o. Jọ. O ṣe ọkọ mi. Àfọmọ́ yóò lè fa. Orí ifá ti kúrò ní ẹ̀yà o. Ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yìn èèyàn o. Orí ifá ti kúrò ní ẹ̀yẹ. Ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yìn èèyàn o. Tó bá jẹ́ ká ṣe Eré Ifá. ọ̀gá mi fa nìyí ọ̀ṣẹ́ àwòkọ́. Tó bá jẹ́ ká ṣe eré Ifá ọ̀gá mi fa nìyí ọ̀ṣẹ́ àwòkọ́. Orin Ifá tó gbéjú owó tí kì í ṣe porin máa rí máa kọ́ o. Orin Ifá tó gbéjú owó tí kì í ṣe porin máa rí máa kọ́ o. Bá ronú jìn bẹ́nìyàn bá ronú jinlẹ̀ kó lè bá wa kọ́. Àfọmọ́
bẹ́ẹ̀ ni àfọmọ tó ń yọ nílé Ifá, mo nífẹ̀ẹ́ yín o títí dijọ́ mi tí a ó tún pàdé tá àti ìmọ̀ tó lódùmarè á sì jẹ́ ká pàdé láyọ̀. Ẹ ṣáàrí bó ṣe jẹ́ pé mi ò ṣe ètò ẹ̀yin náà mọ̀ lórí TikTok láwà torí pé mo busy lẹ́njọ́ mẹ́ta yìí ni orí TikTok yẹn dẹ̀kẹ̀rẹ̀ mo la ti ń dá bí ẹ̀dùn ta ti ń rò bí ọ̀rẹ́ torí pé my free time so ẹ̀yin náà mọ̀ pé ìjàngbara ń lọ ẹ mọ̀ náà ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ. Màámi ọmọlára mi sunshine love you so much mo ti ṣètò tán ọ̀kẹ́ tó dé Olúbáyọ̀ má jarọ̀ mo ti ṣètò tán ọmọ Olódùmarè mo ti ṣètò tán ọmọlára mi sunshine Àjọkẹ́ Adé tèmi nìkan I love you so much ẹ ṣeun love you so much love you màá pè yín sí màámi.